adúpẹ́ fún Ọlọ́run ìjókòó yìí ìṣẹ́jú 5 ó ti tó láti sọ ọ̀rọ̀ fẹ́ni tí ò bá máa ń pa ọ̀rọ̀ púpọ̀ wọ́n bá fún yẹn ní mọ̀ọ́dù tí kò èyàn ò sì wà amík nínú mọ̀ọ́dù yẹn wọ́n bá fún táìmù wọ́n ràn lọ́wọ́ ni gbogbo wọn á ní kó máa wẹ̀ lọ wọ́n padà rí pé àti kó mọ̀ wẹ́wẹ́ inú ta ló fẹ́ sọ̀rọ̀ nípa Alhaji Àgbà tí ó tún wá jẹ́ èjì mi ìgbẹ́ ìdí tí mo há mọ́ ebi àlàfo òdi wọn yìí ìdẹ́mi kan mọ̀ ní pé èèyàn dáadáa ni wọ́n wọ́n sì jẹ́ ẹni tí táyà dábì gbé rìsálà lé lọ́wọ́ wọ́n dẹ̀ balaga rìsálà tí ò bá já wọn ni wọ́n fún njọ́ náà gbogbo àyà ní problem a máa lọ fún gírímẹ́ńkáì ní tí àfàgbà ń gbé bọ̀ wá yẹn tí ò jẹ́rú bàbá wa àgbà mufti Muhammad Kamal Din al-Adabi al-Argbaji tí ò bá já wọn ni wọ́n jẹ́ ọmọ kéwà fàgbà kò ní sí àdàbíyà. Salamun ala Sheikh Hamad walihi. Bàbá wa mufti ń bẹ́ ń bí yìí gbogbo wa abẹ́ gbọ́ àǹfààní tó pọ̀ lórí ikima ń bẹ́ ń bí pé Ọlọ́run fún yàn lẹ́sẹ̀ méjì tá máa dá kan máa fi kan rìn lọ. Wa ma ya'qiluha illa al-alimun wa ma yazakkaru illa ulul albab. Tó o bá understand ayé wọ́n tó sáàtì máa lọ́rùn ni a lè lọ́rùn àjọgbáyé yìí náà ni wọ́n tó wọn bá fún ní problem wàá ní problem. Salamun ala mu'illi uquli bi ilmihi. Bàbá Mufti ẹ fọkàn balẹ̀ die fast die loyalty ọmọ ọkọ ni wá nánú rijal wallah máìkì yìí gbogbo ayé ní gbọ́ báyìí nánú rijal ibẹ̀ lánàá búra alibaba wàláwù dàánà wàláwù kasana hulalan aliwana tán bá pè yín ló kọ́ míì tí ò dáa ju èyí tó ń pè yín lọ àwa àti ìjọ wa ni. faqula linnasi min gaibi wa min sharaki. àwọn tó ń bí wa ò kí ń sá ogun ológun ni wá wàláì nánú rijal yéésì ogun nǹkan ní ìmọ̀ kéré nù nǹkan tó fi ń sáyé tó o bá ti mọ̀ kankan ló máa gbójúlé mọ̀ ìmọ̀ kéré ní tó fi ń sáyé ìmọ̀ kọ́ nípa kí ogun nǹkan. faqula linnasi min qalbi wa min shariki. for life bá ti mọ̀ wà nánu. minal fawarisi ayyumu futiyal waqti. bàbá mi Alhaji Àgbà ń bẹ́ ń kalẹ̀ ọlọ́jà mi yóò gùn bàbá. amiina. mo kí títí bolo bàbá a sì ń fi yín rí àfàgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ fi kó gbogbo ayé jánu èmi ò níbi ní funu ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́lẹ̀ mi mọ̀ pé yẹn lè fi sóríire tó báyìí mi ò mọ̀ ara àbágà mọ́lì ni mo ti kọ́. sọ́bù akramakumullah. ní 1989 mo lọ sọ́dọ̀ wọn lókè wọ́n ní ká bùnmi ní mọ̀kọ́ mọ́tò àrírí bí mo fẹ́ kí mọ̀kọ́ mọ̀ nílé kéwù wọ́n ní wọ́n wá wọn rí wọ́n ní ó dàbí pé àfáà ló mọ́ta ó ní yóò ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ wọ́n ní kẹ́nìkan mú mi lọ bá wọn nílé ó wá jọ̀wọ́ mọ́gíríbì a ṣẹ̀ṣẹ̀ parí wá sí inú ọgbà ní àdàbíyà nítorí nínú fáǹsì wá sí ìjọ jímọ̀ ni mi àjọ máa ń wà ń bẹ̀ ni tó fi gbàjà bára fíbùtù tó wọ̀ káfáǹsì náà wọ́n aláwọ̀ sàlámì udúrì làkọ́dí sayyidina bẹ̀lẹ̀ àdàbí habibullahi sheikh kamali habibullahi sheikh kamali. táwa sì kọ́ yún. subhanallah walhamdulillah astaghfirullah la ilaha. taariki ni andu fíbùtù wọn èmi ní sí àwọn èèyàn kan tó ṣe gidi pa wọn a máa jákè ọwọ́ ọ̀gẹ́ ìnáfà yìí dákun èmi fẹ́ sàbàríkà ẹ kàn ń rí ọba ṣe rí yìí ni bí tá a ti gbaná pọ̀. ìwọ náà ó yẹ kó fura pé ẹ̀yin ó rí báyìí lọrin kọ́mọ̀ ti kánkọ̀ rẹ̀ kẹ́yìn fà nẹ́kùtù lè lókùtà la. àjọ wà lórí tẹ́kù ni
orí tébù lájọ wà àjọ ń ṣèmọ̀ràn ni wọn ò lè ṣe lẹ́yìn wa tán bá sọ lẹ́yìn wa a máa tú kò lè yé wọ pàtó ò tí ì ní pírọ́blẹ́mù rí ẹni tó lọ́kọ̀ bá tí ì mú rí kò ní mọ́mọ́ tí ń payé ó máa wò gbogbo ẹ̀ náà ó kàn fírì náà ni ilẹ̀ dagun o àwa arímọ̀kọ́ ọmọ yẹn jọ náà àwọn arìnrìn wa ní wípé kó wá bàbá ọlọ́mọdà wọ́n ń kírun mọ́ kíbi lọ́jọ́ ẹni mo dé wọ́n wá wọ́n ní àbá yìí ẹ rí mọ̀kọ́ ọmọ yìí o wọ́n wá àti wọn ò rí àtó di jímọ̀ ẹlẹ́ẹ̀kejì wọn á lọ bá bàbá nílé àfa kan tí irun rẹ̀ máa ń kún báyìí òun ní xaadimu wọn gbà náà ó kúrú báyìí àfa yẹn kò fẹ́ kí n wọlé àbájọ ń fa wàhálà lórí sẹ́wọ̀n kékeré ní stamp ọ̀dọ̀ bàbá pákó ni ni wọ́n á mì bàbá ní kí ló ṣẹlẹ̀ àwọn wo ni wọ́n ń jà wọ́n ní àfa akérèta gbajì ni wọ́n ní kọ́ mọ́ wọlé ó sì lọ́wọ́ wọlé bàbá ní ẹjọ́ wọlé nígbà tẹ́ gbọ́ àgbàjì bàbá wa gbé mọ̀kọ́mọ́tò làrí fún mi báyìí mọ̀kọ́mọ́tò dàbí àkúnkún yẹn ti jọ̀hún yẹn bàbá náà fún mi òun ni awwalu maqam alladhi qara'tu alayhi ké mọ̀kọ́mọ́ báyìí bàbá wa mufti náà fún mi báyìí pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá ló mọ́ta wọ́n jọ wà nù ọkọ̀ kan náà pọ̀ ní ẹni tán bá kó sọ́kọ̀ nù wọn tó bá bọ́ọ̀lẹ̀ ó ṣòfò. Sabiru. ọ̀yẹ́ sẹ́ mo fẹ́ lọ bẹ́ẹ̀. Akramakumullah. Dàhàrájà káwọ́ mú afáàgà ló sọ dàhàrájà káwọ́ mú ìmọ̀ ṣáwó. Ìmọ̀ ṣáwó. Dàhàrájà káwọ́ mú ìmọ̀ ṣáwó. ó ní máa kéwú bí ìgbà tí òun ké fún rẹ ó máa ké máa ṣe ké ìmọ̀ ṣáwó. Dàhàrájà káwọ́ mú ìmọ̀ ṣáwó. Ìlà fàún mú xayabi. Ìlà fàún mú xayabi. àwọn ẹni ọlọ́run wọn kó wa sínú ọkọ̀ kan náà pọ̀ ni ó yẹ kí àwa sùmùrà àti àdàbí ká máa ní mítìnì gan sùmùrà àti àdàbí ká máa ní mítìnì papọ̀ wọn bàbá àfa àtàjù mi ní ọ̀rẹ́ àfa àgbà ni wọ́n lọ́jọ́ àdàbí bàbá Kamali ọmọ kéwù wọn ni wọ́n ọmọ kéwù tí wọ́n fi kàràmà kàn kéwù tí ó dààmú ẹni tó bá gbájú Kamali mú pẹ̀lú gbàmù tàbùkù yóò blow ni. ó máa blow yẹn yẹn ni tọ́wọ́ kí wọn ò bí wọn sí lọrin pé wọ́n lọ wọ́n Mẹ́kà wọ́n mà ní jẹ́ àwọn àlì wọ́n mọ̀ ní wọ́n jẹ́ àfàgbà tí báyọ̀ kí lọrin náà wá bí àfàgbà sí tọ́wọ́ kí Mẹ́kà náà wá bí wọn sí ànábì gangan ni wọ́n jẹ́ ẹni tó wá fojú kàn án báyìí wọ́n jọ lò gbà lẹ́ni kí n sọ̀rọ̀ rẹ̀ àbáwọ̀ àgbà mufti onísùúrù olóríire dẹ́njà àwọn olórí ibú láìta àwọn olóríire gbogbo ẹni tó sọyìn lára wọn nínú oríire wọn ń bẹ lára mi mo lọ́wọ́ àṣẹ́dà bí àdébi tẹ́ pé gbogbo tó máa ń wí bẹ́ẹ̀ kọ́ta nítorí wọn á lò lékè ó lágàjì mo ní Kùránì nìkan tí mo fi ń ṣe tàǹkàrà lágàjì tá a máa fi ń ṣe tàǹkàrà mo máa ń gbé Kùránì mú báyìí lọ́ọ̀dà bíyà ni tí baba ndọ́kẹ́ tí baba ń tú ọ̀rọ̀ Mariama tọ́nu kí ni kan tazakot ya tazakot tuzakit aleihi rútọ̀ bá ń jẹ níyà àbò tó sínbẹ̀ ni Buhari ń kọ́ Buhari dà àárín nǹkan ẹ̀yin tẹ́ ẹ dé lẹ́yìn wa farabalẹ̀ àìsẹ́gbẹ́ yín o. Akramakumullah. wo lè sọ yín ní sìn mímọ yín padà dáadáa tí mo fi rí wọn báyìí ẹnìkan bẹ ní Ìgbòho ó ti kú Ọlọ́run lákùnbá wa kẹ́ ẹ. Amina. kánú àwọn olówó ayé ni ó fẹ́ràn bàbá gan ó láìkì bàbá gan tó wà ń jáàmù ẹ ti mọ̀ ó láìkì bàbá gan tí wọ́n fẹ́ gbádùn àná yóò wá ní kí n máa sọ̀rọ̀ bàbá fóun mo ti fi ìsọ̀rọ̀ bàbá fún gbàmákàrí tó ní mo gbádùn yẹn tẹ́ sọ yìí mo fún yín ní ájì kan nítorí bàbá Kamali àwọn gangan lọ́lọ́run rán sí lọ́rin torí pé àfáàgbà káàdábì lọ́lọ́run rán sí gbogbo àgbáńláyé nílẹ̀ Yorùbá yìí o àǹfààní tí kéwù ọ̀fà kò sínú kéwù rẹ̀ kò sí o. Akramakumullah. wọ́n fi náà sì bọ̀rọ̀ mi jẹ́ mo fẹ́ sọ̀rọ̀ kalẹ̀ ní kó máa gbé lọ ẹni tí àfọ̀gọ̀ kan kéwù kò sí à ń tọ̀rí kí n bá ṣáàrì àwọn gẹ́rù ń bá ṣàrà
ó bá ṣàgídí ọmọ kéwú tàdàbí ní ọ ọmọ kéwú dàbí àní anybody tó bá wá yọ dàbí àpò ònú gbèsè ayé rẹ ò ní sórí ire mọ́. ana adabiyun kọ́ sumariyun adabiyun kọ́ kullu zumariyin adabiyun wa kullu adabiyin sumariyun ẹ wọ àfa Osioyemi baba baba mufti Osioyemi fẹ́ràn yín púpọ̀ ó ti pẹ́ gan nínú die fans yín tó fẹ́ràn yín òun gan náà lòun náà fi jọlọ ìrẹ báyìí bíkọ́ oríire yóò sì ní ìpín láíláí. Amina. bó ṣe wà yẹn bó ṣe wà lọ náà nìyẹn o. Àmín. torí pé àwa la ní ọ èyí sọ ọmọ ìlú kankan mọ lọrin ní ọ ẹ ń bá fọwọ́ sí júwe ibì kan fún ọ sọ fún pé a ní ọmọ àlè lòun náà pé bò lòun náà ti wá ẹ ń tó alimariwo ẹ̀yẹ́sù yù jádù láàmínú ẹ̀yẹ́sù yù ládù wàmínú ẹ̀yẹ́sù yẹ̀mbùtù láàmínú ẹ̀yẹ́sù yẹ̀sìbùtù ẹ̀ ń tán pèlè èèyàn ẹ̀yẹ́sù yù jádù ni ibi táwọn ti bá ẹ tó ti exist iná ló ń tọ́mọ èèyàn bẹ̀ ọmọ àlọ́rin ní ọ ọmọ àlọ́rin tá bí ńlá yìí gan tí ò ṣerú eléyìí ńkọ́ tẹ́gbẹ́ bí ó ṣe bàtú ọjọ́ ní wákàtí ọmọ àlọ́rin tí ń wọlé ọmọ àlọ́rin ẹgbẹ́ ọmọ yàtí ọmọ àlọ́rin tí ń wọlé ọmọ àlọ́rin ẹgbẹ́ kátó á pé àfa wa Sulyman Osioyemi Al-Mabruk nígbà tó dá ẹgbẹ́ yìí lẹ̀ àjọ wà ń bẹ̀ ni mo kọ́ ní kẹfọ́ndọ́ náà mo ní AHLUL KAMAL AS-SOBEREEN níjọ́ náà AHLUL KAMAL AS-SOBEREEN. AHLUL KAMAL AS-SOBEREEN. AHLUL KAMAL AS-SOBEREEN. bàbá onítàn AHLUL KAMAL AS-SOBEREEN. AHLUL KAMAL AS-SOBEREEN. alifani AHLUL KAMAL AS-SOBEREEN. àrírí AHLUL KAMAL AS-SOBEREEN. Kunfayakun AHLUL KAMAL AS-SOBEREEN. 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 AHLUL KAMAL alágùnmu. AHLUL KAMAL AS-SOBEREEN. AHLUL KAMAL AS-SOBEREEN. AHLUL KAMAL AS-SOBEREEN. AHLUL KAMAL AS-SOBEREEN. Osioyemi AHLUL amami inshallah. AHLUL KAMAL AS-SOBEREEN. ilal amami inshallah. AHLUL KAMAL AS-SOBEREEN. AHLUL KAMAL AS-SOBEREEN. AHLUL KAMAL ẹ̀lúṣubú AS-SOBEREEN. AHLUL KAMAL bàjá AS-SOBEREEN. Kunfayakun AHLUL KAMAL AS-SOBEREEN. AHLUL KAMAL AS-SOBEREEN. AHLUL KAMAL